ẹ̀yin èèyàn lé a ní ká mú update nípa ikú olóògbé Mohbad wá fún yín ni. Today is lórí ọ̀rọ̀ ikú Mohbad. A ní ká mú gbogbo update tí ìyá Fèyí sọ àti àwọn kòrólà wá fún yín ni. Today is October 14, 2023. Ọ̀run ló wà níjọ́ Monday. So ó ń bọ̀ ní Nàìjíríà. So miss call pé miss call ti pọ̀ lórí fóònù ìgbà tó ń dé bóyá báńkì Nàìjíríà ti kìíní. So ó lọ́dọ̀ sọ pé òun ò sí láàrin òun ṣe ń bọ̀ lẹ́kọ̀ọ́ ni. So ó lọ́dọ̀ pa àpè òkè tó ń bá dé Èkó pé ọ̀rẹ́ òun yẹn ní court. Ó lọ́dọ̀ ni pé kó send court yẹn so kó ń rí ó dẹ̀ send court yẹn sí. Òun ò tí ì dẹ́kọ̀ọ́ tó ń bá dẹ́kọ̀ọ́ nígbà tó ń dẹ̀ délé ilẹ̀ ti ṣú. So òun láǹfààní láti lọ bí tán ti kò sọ fún pé ẹni tó fẹ́ lọ treat lélẹ̀. So ó nígbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ó ti pé òun wọ́n sọ pé òun tẹ̀ ṣe ń sùn lọ́wọ́ tó ń bá jí pé òun kì í rush láti lọ treat yàn. So ó lò ní pé kán send address sí orí fóònù lè send address so ló fi lọ. So ó nígbà tó dẹ̀ lọ bẹ̀ tó ń lọ treat ẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ ìyàwó ẹ̀ wà ń bẹ̀ ló wà nítorí ló wà níjọ́ Monday. So ó ń bọ̀ ní Nàìjíríà. So wà ń bẹ̀ ọ̀rẹ́ Mohbad wà ń bẹ̀ pa Mohbad náà wà ń bẹ̀. tó jẹ́ èèyàn mẹ́rin bẹ́ẹ̀ níbo ní Fèyíṣayọ̀ ti jí kúrò níjọ́ tí ó lọ treat ní Tuesday yẹn ṣé ilé ń bí ló gbà lọ àbí ibi tó ń gbé. Àjà ló gbà lọ. òkè Àjà lòun ń gbé bẹ́ẹ̀ ni so Àjà ló gbà lọ sí Lẹ́kì. sí Lẹ́kì bẹ́ẹ̀ ni. so ó ti mọ spending láti 2019 ìyẹn jẹ́ bí ọdún mẹ́rin bẹ́ẹ̀ ni. so ó ti ń bá wọn ó ti bá spending ṣe. bẹ́ẹ̀ ni o tí spending bá sick ló máa pe Fèyí ọ̀hún bóyá tó bá láwọn rẹ̀ tó bá sick ló máa fi pé kó wá treat àwọn. so ní kóòtù tí wọ́n sọ pé wọ́n treat ẹ pé wọ́n gbé kóòtù yẹn ti wà ń bẹ̀ láti Monday. Fèyí ò mọ̀ bẹ́ẹ̀ ni òun ò mọ̀ bóyá ẹni yẹn ti ní kóòtù tẹ́lẹ̀ so but nǹkan tí spending sọ fún pé okay ọ̀rẹ́ òun yẹn ní kóòtù ó dẹ̀ ní pé kó sẹ́ni kóòtù yẹn sí òun kóun rí so ó dẹ̀ sẹ́ni kóòtù yẹn sí. ìyẹn ni fídíò ibi apá tààrí tí ó wà tí wọ́n torí ọwọ́ yẹn ṣe bí ẹni wú. bẹ́ẹ̀ ni. ṣé ìgbà tí Fèyí wá débẹ̀ ṣó béèrè pé bóyá báwo ni kóòtù ṣe jẹ́ o báwo ni bó ṣe jẹ́ iṣẹ́ mọ̀. mi ìmọ̀ kò sọ fún mi bí o dẹ̀ bẹ̀rẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. àtìgbà wo ni wọ́n ti mú Fèyí gangan torí èyí jẹ́ oṣù kan. wọn ò mú Fèyí o fúnra ara mi ni mo mú Fèyí lọ bẹ̀ o wọn ò declare ọmọ mi wanted ọlọ́pàá ò wá Fèyí. èyí ló pé 23 days tí mo ti mú Fèyí lọ bẹ̀ o. ìyẹn ní pàǹtí nǹkan tó lè jẹ́ kó pẹ́ báyìí kí n tó ké gbàjarè fún gbogbo ayé ni wípé wọ́n jẹ́ kó yé mi pé 2 days ni result máa fi jáde after 2 days bàtà àgbọ̀ mo tún lọ bẹ̀ wọ́n ní pé ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan náà ní ká dúró di Friday that is last week Friday so gbà tí mi ò gbọ́ anything náà ni mo ní kí n pariwo fún gbogbo àgbáyé kán gbà mí. ẹ̀yin fúnra yín lẹ mú Fèyí lọ bẹ̀. èmi fúnra mi ni mo mú Fèyí lọ police station. kí ni àwọn ọlọ́pàá sọ fún yín lẹ́yìn tí 2 days pé autopsy máa jáde kí wọ́n sọ fún yín pàtó. wọ́n náà lọ lóyìnbó lọ ṣe pé result ò tí ì dé. pé lóyìnbó lọ ti lọ ṣe autopsy. bẹ́ẹ̀ ni pé result ò tí ì jáde pé result ló ń dúró dè so gbà tí wọ́n rí pé result ò jáde mi gbọ́ pé result jáde wọ́n má dé rọrùn lọ́mọ tèmi lórí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àgbáyé ẹ gbà mí Fèyí pọ̀ lọ́wọ́ mi ọmọ méjì péré ni mo bí o àbúrò ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ni kẹ́ ẹ ṣàánú fún mi o mi ò léèyàn tí mo mọ̀dà níyí títí yẹ́sẹ̀ kò ní mo ti ń dá Fèyí tán o ọmọ rẹ lọ́mọ mi o gbogbo àdúgbò yìí tẹ́ bá bèrè Fèyí wá ṣàlàyé fún yìí o Fèyí ò kì í ṣọmọ burúkú o ọmọ alálùbáríkà lọ́mọ mi o ọmọ mi ò bá ṣàpàyàn oore ní spẹ́ẹ̀dì ṣe fún Mohbad o oore ní Fèyí àti spẹ́ẹ̀dì ṣe fún Mohbad o because oore ní spẹ́ẹ̀dì ṣe tó fi pe nọ́ọ̀sì ẹ̀ pé wọ́n tírì tọ̀rọ̀ ẹ̀ o ẹjọ́ kẹ́ ẹ gbà ní ẹ̀yọ́ ọmọ Nàìjíríà o mi ò léèyàn mi ò dẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n mo lọ́wọ́ mo dẹ̀ pé ọmọ Nàìjíríà ẹ̀ nígbèlẹ́ yàgò sí o kẹ́ ẹ gbà ní kẹ́ ẹ ṣàánú mi o èdè kọ́ lọ́sítọ́ nínú sí tíkírítì o tẹ́ bá dọ̀ síta náà nọ́ọ̀sì ló fún yàn lábẹ́rẹ́ o kẹ́ ẹ jọ kẹ́ ẹ ṣàánú fún mi o. torí nǹkan tí táwọn ọlọ́pàá ń sọ ni pé abẹ́rẹ́ tó pa nǹkan tó detect pé ó pa Mohbad pé ó ṣokùnfà látàrí abẹ́rẹ́ tí wọ́n fún un. láyé èyí jẹ́ ká mọ̀ pé abẹ́rẹ́ tó fún Ìbàdàn lè pa paracetamol gbọ́bí tó ti pààyàn rí tetanus injection mi ti gbọ́ rí ọmọ kókó wọ́n fún lẹ́lẹ̀ bí báyìí tó bímọ sí lẹ́lẹ̀ mí tàṣà lọ pé nọ́ọ̀sì ládùúgbò wọ́n fún tetanus injection kò kú Fèyí ọ̀pọ̀ ń ṣe nǹkan tó fún ló pa. lẹ́yìn máa sọ wípé kò ń ṣe nǹkan tí Fèyí fún ló pa ṣẹ́yìn yín lérò wípé bóyá àyíníke kan hanky-panky kan ti fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé èròǹgbà ti yín nìyẹn. bẹ́ẹ̀ ni o èròǹgbà tèmi nìyẹn abẹ́pọ̀ èmi gan fúnra mi ti jáde lọ sí many hospitals tó ní tetanus injection paracetamol àti antibiotic pé first aid nìyẹn pé tó bá jẹ́ pé jẹ́ lọ́sílẹ̀ náà ló gbẹ̀rọ pé nǹkan tó bá kọ́kọ́ fún nìyẹn pé kò lè pa Fèyí ò kì í ṣọmọdé iṣẹ́ kò dẹ̀ fún ní
kò lè pa. Torí ṣe mọ̀ wípé gbogbo àwọn àjọ tí wọ́n ṣe kò kárí àwọn nọ́ọ̀sì náà àtàwọn dókítà bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n fi style yọwọ́ pé àṣẹ ẹ̀fẹ̀ yóò wà qualified tó. Torí pé ó jẹ́ ọ̀sìnlẹ̀ ó lọ kọ́ṣẹ́ lọ́yàn pé kò ṣe tẹ hospital ìjọba ló ti kọ́ṣẹ́ òun ló fà gbogbo àwa kò sí àyíǹde kan gbogbo ayé ló ń lọ sí láyé nọ́ọ̀sì ńlé. Nígbà tí ọ̀rọ̀ yẹn wá rí bẹ́ẹ̀ yẹn ṣé ẹ gbìyànjú láti ti pe lọ́ọ̀yà yín kí làwọn ìjọba ń bá lọ́ọ̀yà yín pàtó sọ pé bóyá. rìsọ́ọ̀tì yìí náà ni rìsọ́ọ̀tì ní gbogbo wọn sọ pé nígbà tí rìsọ́ọ̀tì bá jáde àdè rí rìsọ́ọ̀tì ń sìn rìsọ́ọ̀tì ni wọ́n sọ pé nígbà tí rìsọ́ọ̀tì bá jáde ọmọ mi lè ti lọ 23 days ní kọ́sọ́dọ̀ ọlọ́pàá lẹ́nu 23 days lọ́pọ̀ 23 days fúnra mi dẹ̀ ni mo mú lọ́bẹ̀ wọn ò wá wọn ò pé wọn invite ẹ̀ mi rò pé mo jẹ̀bi láti mú ọmọ mi lọ́bẹ̀. Torí nísìnyí wọ́n jẹ́ ká mọ̀ wípé òun ni prime suspect òun ni wọ́n dá gbogbo number one. Wọ́n ní gbogbo àgbáyé àgbà mi ẹ̀yin abiyamọ àgbáyé ṣàánú fún mi torí ọmọ yìí nìkan náà ni mò ń wojú ẹ̀ kẹ́ ẹ gbà mí mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ mi ò lọ́wọ́ mi ò dẹ̀ léèyàn tí n kò mọ̀dà ní mi ní 80 years mo ti dáfẹ́ yìí tán ẹ jọ kẹ́ ẹ gbà mí kẹ́ ẹ ṣàánú fún mi kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ antibiotic tetanus injection ò lè pààyàn o paracetamol ò pààyàn o ẹ jọ kẹ́ ẹ ṣàánú fún mi o nǹkan tó fún ni yẹn kò pààyàn o. Gẹ́gẹ́ bí single mother dáàdì Fèyí wa ń kọ́ ṣé wọ́n ṣì wà àbí kí ló ń fi ń dá sí at least ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀. Èmi àti bàbá ò ríra sójú báyìí. Láti ìgbà tẹ́ ti jọ pínyà àwọn náà dẹ̀ gbọ́ wọn ò pè. Kò pè mí kì í pé ó kò ń pè mí a kì í pera wa. Nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí kí ni ẹ lérò wípé àwọn ọmọ Nàìjíríà lè ṣe láti. Mo mọ̀ pé ọmọ Nàìjíríà lè ràn mí lọ́wọ́ lórí ìrìn àjò tó wà lẹ̀. Torí ọ̀tọ̀ nìkan tọ́lọ́pàá ń sọ. Torí Fèyí jẹ́jẹ́ tó yẹ pé nǹkan tó ń kọ́ lẹ̀kọ́ ni wọ́n kà síta ẹjọ́ abẹ́rẹ́ mẹ́ta tó sọ pé òun fún nìyẹn o tetanus injection paracetamol àti antibiotics nǹkan tó fún nìyẹn o ẹ̀yin olóye ẹ̀yin náà ṣàgbẹ́yìn dókítà àgbáyé náà. ló wà níjọ́ Monday so ó ń bọ̀ ní Nàìjíríà so miss call ti pọ̀ lórí fóònù tó ń dé 26 nígbà 26. ọmọ olúbo ní mà. ọmọ wọ ní mi Ondo State. Nígbà wo ti wá ṣẹlẹ̀ báyìí ìlú tẹ̀ tí ní. ọkọ tó fi yẹ kí n ké gbàjarè fáyé ní ọ̀rọ̀ rìsọ́ọ̀tì tó ní rìsọ́ọ̀tì máa jáde ìgbà tí mo rí pé rìsọ́ọ̀tì ò jáde náà wọ́n má bàa fọ pé ìyìn jẹ́ mí níṣu ni mo ṣe wá ní pé ẹ jẹ́ kí n ké gbàjarè fáráyé. Ṣọ́ máa ń jẹ́ kẹ́ wá wò ìgbà ọlẹ́ ti dé bẹ́ẹ̀ gbẹ̀yìn. Èyí ló pé torí èmi náà ti sick mo ti bp mi ti high so wọ́n jẹ́ òun ni mi ṣe lọ láti ìjọ Wednesday mo ti débẹ̀ last. Èmi ni Thursday kan last week ṣé ẹ ní mọ̀lẹ́bí tó lọ ń wò. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ayọ̀ lọ ń wò. Ìta ni ayọ̀ yẹn jẹ́. ọ̀rẹ́ wọn àwọn àbúrò tí yín kọ́ bóyá lọ́kùnrin at least tó bá tún rọ́kùnrin ṣẹ̀wọ̀n pé ó ní bí wọ́n ṣe máa ń tó. àti ẹ̀gàn ṣọ́kùnrin ni àbóbìnrin. àbúrò mi tó wà tí mo nílé kó lélẹ̀ òun náà ló gbé mi lọ ló gbé mi síbi tí wọ́n ti ń treat mi. Ṣé ayọ̀ tó lọ́wọ́ yẹn ọkùnrin ni àbóbìnrin? Obìnrin ni. Bẹ́ẹ̀ ni. Nígbà tó ṣe wá rí báyìí tí àwọn ọlọ́pàá ti dípò ní prime suspect number 1 ṣé ẹ ti bá lọ́ọ̀yà ní àwọn ajàfẹ́tọ̀ọ́ lẹ ti lọ rí ni ìgbésẹ̀ wo lẹ ti gbé gan. Mo fẹ́ kí rìsọ́ọ̀tì gọ́gọ́gọ́gọ́ ni ẹ jẹ́ kí rìsọ́ọ̀tì jáde rìsọ́ọ̀tì yìí kò sí ọmọ mi ò lè pààyàn abẹ́rẹ́ yóò lè pààyàn ẹ ṣàánú mi abẹ́rẹ́ yóò lè pààyàn látọ́dún ìjẹ́jọ́ pààyàn lè yóò lè fún ní overdose kó pààyàn ọmọ mi ò gbowó ẹ̀mí ẹ̀ o láyé oore ni spending tó pe Fèyí ṣe láti pàtó ìtọ̀rẹ́ òtọ́wọ́ ẹ̀ ti wú kò dẹ̀ mọ nǹkan tó ti ṣe apá ẹ̀ kò mọ nǹkan tó ṣe. Nígbà tí Fèyí ṣàlàyé fún yín kò ó ní Fèyí ṣàlàyé pé ọwọ́ yẹn wà torí ṣe mọ̀ pé ọ̀rọ̀ wà ń gbòòrò pé ó lọ bì kan tí wọ́n ló jà pé bóyá wọ́n fi. Fèyí ò mọ ó wà ní pé òkè pọ́n ní ó ní court yẹn wà lórí fóònù so pọ́n ní court pé kóun wá bá wọn treat yẹ gbàtọ́ òun dẹ̀ débẹ̀ òrùkọ́ ọwọ́ yẹn ti wú ẹni pé bọ́mọ yẹn gan ṣe ń tàn bí bọ̀bọ̀ yẹn ṣe ń tàn ọwọ́ yẹn nìyí so dẹ́ni tó wà ń pain. Nǹkan tí mo fẹ́ bèrè ni pé gẹ́gẹ́ bí expertise ìwọ̀n iṣẹ́ tí Fèyí kọ́ níwọ̀n iṣẹ́ tó kọ́ tó bá rí egbò tó jẹ́ pé kọ́ ṣé ó yẹ kọ́wọ́ yẹn ti wú tó yẹn ní ọwọ́ tá a rí àbí òkè ó lè ṣe ìgbà mi ṣe wọ́n pé professional máa sọ pé téèbò bá téèyàn bá fẹsẹ̀ kọ gan ẹsẹ̀ máa wú ọwọ́ máa wú ṣó lẹ́tọ̀ọ́ kọ́wọ́ yẹn wú tó nǹkan tó bá àbí kò tún rò pé kí ló lè ṣe ọwọ́ iṣẹ́ kan tí èrè ní ìbèrèdé lẹ́gùn yẹn sọ kò lè fẹ́ kí n dáhùn pẹ́sítọ̀ yìí ní ìmọ̀. òkè kò ṣàlàyé fún yín débẹ̀ bóyá òun gangan rò pé irọ́ èmi gan dẹ̀ béèrè bẹ́ẹ̀ ẹ̀yin náà dẹ̀ béèrè bẹ́ẹ̀ tó. wọ́n mi ìgbà tẹ́ rí Fèyí báwo ni ipò ló wà tí wọ́n tọ́ṣù ẹ̀ tí wọ́n fi síbi tí ò dáa. ẹ mọ̀ pé ọmọ tó ń sunlé tó di pé ọmọ mi ò jìyà rí òde police station rí kò lórúkọ burúkú bẹ́ẹ̀ kò lórúkọ police station gbogbo àwọn àdúgbò yìí because àti wà ládùúgbò yìí sí more than 12 years ọmọ mi ò jà rí kò bá yọ jà tẹ bá bẹ̀ lọ́wọ́ pé tó bá
mi sìn ṣé kó wá fún nǹkan gún mi ni Fèyí ò kì í jà òun kú jòkó kọjá yìí ẹ̀ ọbẹ̀ ò kì í jà o ẹ̀yọ́ ọmọ Nàìjíríà kẹ́ gbà mí o tátánọ́ọ̀sì jẹjọ kì í pààyàn kò lè pọ̀ òun kọ́ ló pa Mohbad o abẹ́rẹ́ tó fún kọ́ ló pa Mohbad o ẹ̀yà. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyá Fèyí, ìyá nọ́ọ̀sì tó fún Mohbad ní abẹ́rẹ́. Ṣé ẹ mọ̀ pé àná 13th of October ni wọ́n lọ sí ilé magistrate court èyí tó wà ní Ìkòròdú tí àwọn corona tí wọ́n pe gbogbo àwọn suspect pé kí wọ́n wá láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. A dẹ̀ mú àbájáde gbogbo nǹkan tí wọ́n sọ níbẹ̀ a mú wá fún yín lánàá. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ní àná. Pàdé mi gbogbo àwọn tí wọ́n dẹ̀mú tó jẹ́ suspect pátápátá gbogbo wọn ló tẹ̀lé wọn lọ síbi ìpàdé yẹn. A dẹ̀ ní láti tún máa dárúkọ wọn mọ́ gbogbo wọn náà láti kọ́kọ́ dárúkọ wọn síwájú. So wọ́n ní ilé ẹjọ́ corona gbogbo nǹkan tí wọ́n gbékalẹ̀ ọ̀rọ̀ wọn ni mo fẹ́ máa sọ fún yín. Wọ́n ní ilé ẹjọ́ corona pe Naira Marley o, wọ́n ní wọ́n pe Prime Boy o, wọ́n ní wọ́n pe Sam Larry o, wọ́n ní wọ́n pe nọ́ọ̀sì alábẹ́rẹ́ tí ó fún Mohbad lábẹ́rẹ́ èyí tó ń jẹ́ Naira Marley. Wọ́n ní wọ́n pe Owódùn ní Elétùú tí gbogbo èèyàn mọ̀ sí Sam Larry. Wọ́n ní wọ́n pe Owódùn ní Ibrahim tí gbogbo èèyàn mọ̀ sí Prime Boy. Lórí ikú Ìlérí Olúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Wọ́n ní lórí ikú Mohbad tí wọ́n ń tanná tó ń wádìí wípé ta ló pa ọ̀dọ́mọkùnrin olórin yìí, ta ló pa á. Wọ́n ní ọ̀rọ̀ kan àwọn tí wọ́n pè yìí ìtorí ẹ̀ ní ẹ̀fẹ̀rẹ̀ wọn ní ilé ẹjọ́ magistrate Kòrólà èyí táwọn ìgbìmọ̀ tó gbé kalẹ̀ ní Ìkòròdú. Wọ́n ní lábẹ́ Adédayọ̀ Ṣótóbi wọ́n ní wọ́n ti pe gbogbo àwọn suspect yìí. Wọ́n tún fi ìjókòó míì sí October 25 o, wọ́n ní kí wọ́n fi ara hàn ní ilé ẹjọ́ o. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ wá sí ilé ẹjọ́ ní on the 25th of October ní 2 weeks time. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pè àwọn ni Prime Boy, Naira Marley and Sam Larry. Àwọn ni wọ́n ní kí wọ́n bá wọn ní ilé ẹjọ́. Wọ́n pàdé àwọn ní on the 25th of October. So àwọn ìgbìmọ̀ Kòrólà ní kán bá wọn ní Ìkòròdú ní ọjọ́ yẹn. ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé a mú update yẹn wá fún yín lánàá gbogbo bí wọ́n ṣe lọ sí magistrate court pẹ̀lú àwọn ìgbìmọ̀ Kòrólà tí wọ́n dẹ̀ pé àwọn mẹ́ta pé kí wọ́n bá wọn ní next Friday èyí tó jẹ́ 10 days time, that will be 25th of October. Ìyá Fèyí lẹ gbọ́ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní pé ọmọ àwọn kọ́ ló pa Mohbad o. Wọ́n ní pé àwọn làwọn mú ara wọn làwọn mú Fèyí lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n ní àwọn ọlọ́pàá dẹ̀ ní pé ìlú òyìnbó ni wọ́n ti lọ ṣe autopsy result, ni wọ́n gbé autopsy result lọ. Wọ́n ní wọn ò tí ì gbọ́ èsì ẹ̀. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Tí a bá tún gbọ́ update mi a tún máa jẹ́ kẹ́ gbọ́. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́ o. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad.